ògbójú babaláwo ni Adéifá Ìwàlẹ̀sìn. Ó gbójú, ó gbónu, orí rẹ̀ sì pé, ọpọlọ rẹ̀ pé bí ọpọlọ babaláwo ti pé. Wọ́n sì tún ní ẹ̀bùn orin. Olódùmarè ọbọ̀run, ìbà rẹ, ọba tènítàná, ọba títí ayé àìnípẹ̀kun. Mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè, mo sì dúpẹ́ lọ́wọ́ Igbarúnmọlẹ̀ ojúkọ̀tún ojúkòsì, àwọn tó Olódùmarè tó kókun lé ayé lé lọ́wọ́. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n bí mi tí mo tara wọn wá sílé ayé. Mo wá tún dúpẹ́ lọ́wọ́ bàbá tí mo fẹ́ fi fọ́nrán wọn síta yìí. Ẹ jẹ́ fún wa ní àpẹẹrẹ méjì láti fi ìgbójú gbónu wọn hàn. Àkọ́kọ́, nígbà tí fídíò kan jáde níbi lọ sí bí ọdún kan báyìí, ó ṣáà ti pẹ́ díẹ̀, tí a gbọ́ pé tí fídíò kan jáde tí ó fi hàn wá pé babaláwo kan nílùú kan lẹ́kìtì ó gbẹ́sẹ̀ tẹ àtàpùpù alátàpùpù. Kí là ń pè látàpùpù? Lókè Ògùn wa lọ́hùn-ún, Òkè Ògùn Ọ̀yọ́ state, mọ́tòsáíkù là ń pè ní àtàpùpù. Wọ́n ló gbẹ́sẹ̀ lé àtàpùpù alátàpùpù pé Ifá gbẹ́sẹ̀ lé. Bí babaláwo Adéifá Ìwàlẹ̀sìn bó ṣe kó sínú ọkọ̀ rẹ̀, ó sì lọ sílùú yẹn, ó lọ béèrè. Tá ń wo gbogbo wọn nínú fídíò pé babaláwo ó ló jẹ́ ẹgbọ́ ìgbà wo ni Ifá bẹ̀rẹ̀ sí gbẹ́sẹ̀ lé dúkìá onídúkìá. Babaláwo yẹn sì ṣàlàyé pé ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀, ọmọ òun náà ni ẹni tí àwọn ń sọ̀rọ̀ rẹ̀. Ó ṣàlàyé bọ́rọ̀ sì jẹ́. Ìwà ògbójú kanú, gbójú gbónu. Èyí tó dàbí rẹ̀ òun ni ti Awújalẹ̀ tó gbéṣẹ̀, Síkírù Adétọ̀nà, tí òkú rẹ̀ di awuyewuye, gbódò ń róṣọ, fàmí ń fà ọ́ láàrin àwọn ológbòni àti àwọn mùsùlùmí. Ṣùgbọ́n nígbà tọ́rọ̀ yìí ṣẹlẹ̀, mo ní àwọn oníṣẹ̀ṣe tún dé o. Àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ àbáláyé, àwa ìṣe báwọn. Ohun tí àwọn bàbá wa sọ ni pé báyìí ní í ṣe nǹkan mi kò padà, ìjọ aláyé ti dáyé. Nítorí náà nǹkan tó lókù bá ní fi múlẹ̀ òun ó sì kú òun. Ẹlẹ́sìn ìbílẹ̀ àbáláyé ò ní ṣe bẹ́ẹ̀. Wọn ò fowó jíṣẹ́ bó ṣe tọ́ bó ṣe yẹ láti sọ pé a ti gbẹ̀tọ́ wa o, ẹ má lọ dàbẹ̀rú o. Ètùtù tó yẹ ká ṣe wọ́n ti fún wa ní ohun tá a fi ṣe é. Ó dàbí ẹni pé àwọn àgbà ògbóni ò ṣàlàyé àárín yẹn bá yẹn. Àlàyé tèmi fẹ́ ṣe méjì ni. Lákọ̀ọ́kọ́, ìyàtọ̀ tó wà láàrin ológbòni àtẹlẹ́sìn. Ẹ̀sìn ìbílẹ̀ àbáláyé ni, ẹ̀sìn ìbílẹ̀ ìgbàlódé ni. Àwọn ológbòni yìí ṣe ẹlẹ́sìn kankan, ẹgbẹ́ ìmùlẹ̀ ni. Kò sì síbi tí ẹgbẹ́ ìmùlẹ̀ ò sí lágbàáyé. Láàrin gbogbo èèyàn lágbàáyé náà ló wà, tá ń pè ní fraternity lédè èbó. Ẹgbẹ́ ìmùlẹ̀ ni. Ohun tí ògbóni wà nìyẹn, wọn yìí ṣe ẹlẹ́sìn kankan. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ti po ọpọlọ wa pọ̀ pẹ̀lú nǹkan mẹ́ta: ẹ̀sìn Christian, ẹ̀sìn Mùsùlùmí, àti ohun tí wọ́n ń pè ní Western education. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ti yí ọpọlọ èèyàn dúdú pọ̀ tí ò mọ̀túmọ̀ rẹ̀ mọ́. Wọn ò mọ̀túmọ̀ láàrin ògbóni àti ẹlẹ́sìn. Kò sí ẹlẹ́sìn tí ó wà nínú ògbóni.
kì í ṣe nípa ẹ̀sìn, nípa pé o lẹ́mìí ẹgbẹ́ ìmùlẹ̀, o darapọ̀ mẹ́gbẹ́ ìmùlẹ̀, ìyẹn ò jẹ́ mọ́ ọ jẹ́ Christian, o jẹ́ mùsùlùmí, o jẹ́ lẹ́sìn kan àbò tiẹ̀ lẹ́sìn rárá, o lè wà nú ẹgbẹ́ ògbóni. Ẹgbẹ́ ni wọ́n sì ṣe ẹgbẹ́ ẹ̀sìn. Kò síbi tí ò sí lágbàáyé gẹ́gẹ́ bí mo ṣe sọ. Ẹ má da lórúkọ má ṣàpamọ́. Káàfáà pààyàn fóògùn owó kẹ máa pè é ní babaláwo, gbogbo orúwà bẹ́ẹ̀ yẹn kó sọ pé ọpọlọ wa ó mo dẹ̀ ṣe sọ nǹkan mẹ́ta tó da ọpọlọ èèyàn dúdú rú: ẹ̀sìn Christian, ẹ̀sìn Ìsìláàmù, Western education. Nǹkan ló ń ṣàánú wa ni o. Ọ̀nà kejì ó jẹ mọ́ àbúrò mi Adéifá Ìwàlẹ̀sìn. Bọ́rọ̀ rẹ̀ ṣe rí mo sọ yẹn o. Ó gbójú, ó gbónu, ọpọlọ rẹ̀ pé bọ́pọlọ babaláwo tí pé ó tún lẹ́bùn orin. Babaláwo Adéifá Ìwàlẹ̀sìn. Ẹ̀bẹ̀ kan tí mo fẹ́ bẹ̀ẹ́ tọ́lọ́run bá ní kó gbọ́, torí pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ mi ṣe máa ń sọ, ohun tá jogún lọ́dọ̀ àwọn bàbá wa ni pé báyìí ní í ṣe nǹkan mi, kò padà ń jọ aláyé ti dáyé. Kó ju evangelist ilẹ̀ fún ìdí méjì. Ìdí àkọ́kọ́, evangelist ò ní ìtumọ̀ kankan. Téèyàn bá lọ bá àwọn bàbá wa tó ní evangelist, wọ́n á ní kí lẹ̀ ń pè bẹ́ẹ̀. Ìdí kan nìyẹn. Èyí tó ṣe pàtàkì jù ni pé àwọn tí wọ́n ń jẹ́ evangelist, tí wọ́n láwọn ń ṣe evangelism, àwọn ń jíhìn rere. Tẹ bá béèrè ìtumọ̀ ohun tí wọ́n láwọn ń ṣe, omi ò ní lè sọ. Tó bá sì sọ, ẹ ṣe pé sọ̀rọ̀ nù. Kí ni ìtumọ̀ rẹ̀? Mo tẹ́ ìwé nù. Èyí tó bá lóun mọ̀ ìtumọ̀ rẹ̀ tó bá sọ fún yín, ẹ jẹ́ ń sọ ìtumọ̀ evangelism fún yín. Tó yẹ pé tẹ bá bi evangelist, kò ní lè sọ. Tó bá sì sọ, ẹ sọ pé sọ̀rọ̀ nù. Ìjíhìn rere, agbẹ́sìnkáyé. Lákọ̀ọ́kọ́ ná, ǹjẹ́ àwọn tó bí wa gbẹ́sìnkáyé? Ṣètìrí bẹ́ẹ̀, àwọn tó bí wo gbẹ́sìnkáyé. Wọ́n yìí sì iṣẹ́ lẹ́sìn lọ títí bíi tàwọn Christian àti Mùsùlùmí tí ń kírun 5 lójúmọ́. Christian tí ò lè má lọ chọ́ọ̀chì láàárọ̀, ó tiẹ̀ wá kéré tán lọ́sọ̀ọ̀sẹ̀ lọ́jọ́ Sunday. Ẹ̀rí pẹ́sìn ti wa kò rí bẹ́ẹ̀ yẹn. Àyíkó yẹn jọ mọ́ fẹ́sìn lẹ́yìn àjọ̀dún. Àfi tí nǹkan kan bá ṣẹlẹ̀, a fẹ́ fi ṣe àyẹ́sí fẹ́nìkan bóyá ó kú tàbí ó ń ṣayẹyẹ, lẹ́ẹ̀tọ́ tó ń rí ẹ̀sìn lọ́dọ̀ tiwa. Lẹ́yìn àjọ̀dún, àdúrà nìyókù. Fún ìgbaninímọ̀ràn, ìpàkíyèsí, torí gbogbo eré tá a bá ṣe lẹ́nìí tí ó dìjà lọ́la, kéèyàn má wulẹ̀ ṣe. Ó ṣe kókó sì ṣe pàtàkì. Kí irọ́ tó di òótọ́, a máa pẹ́ o. Òótọ́ nìkan ni ò lè dírọ́. Tipẹ́tipẹ́ tí mo ti máa ń wo fọ́nrán bàbá, mi ò mọ̀ pé oníṣẹ̀ṣe ni wọ́n, ọ̀jọ̀gbọ́n ni wọ́n, mọ̀wé ni wọ́n, onímọ̀ ni wọ́n, olóye ni wọ́n. Èèyàn lè kọ́fá, wọ́n sọ pé lágbájá babaláwo ni. Ẹni tí ó kọ́fá kọ̀ nǹkan mìíràn. Oníkálukú ló ní tó lódùmarè tó fi rán. Ẹni tí ó kọ́fá, ó kọ̀ nǹkan mìíràn o. Ẹni tí ó kàwé náà kọ́gbọ́n orí ẹ̀, ó kà nǹkan mìíràn. Mo dúpẹ́ púpọ̀. Nígbà tí wọ́n ń tú àwọn ìrìn àjò yẹn, tí wọ́n ń tú lẹ́ka lẹ́wẹ́, mo wò pé mo ní láti fèsì sí. Màá sì gbà bí bàbá náà bí wọ́n ti sọ. Evangelist dáa ń jẹun. Ìgbà tí wọ́n ti wá tún tú dáwọn àyè ibì kan, wọ́n wá tún tú ti evangelist yẹn gangan wá tún tú. Ìdí tí mo fi ń jẹ́ bẹ́ẹ̀, ọmọ táyé bí
iná láyé ń pọ̀n. Ìrònú mi ni pé àwọn ọ̀nà tí wọ́n gbà láti kó àwọn bàbá wa lẹ́rú, láti gba tí wọ́n ní lọ́wọ́ wọn, àfi káwa náà máa gbà á. Ohun tó bí èrò evangelist nìyẹn o. Gbogbo bó tulẹ̀ ká la fẹ́ package ẹ̀ tó, gbogbo bó tulẹ̀ ká la fẹ́ ṣàlàyé ẹ̀ tó, kéèyàn tó sọ̀rọ̀ dòótọ́ ní máa pẹ́. Adé-Ifá ìwà lẹ̀sìn. Bàbá tí wọ́n sọ mí ní Adé-Ifá, kí àwo ire wọn kó jẹ ní mọ̀rẹ̀rẹ̀, kí mọ̀rẹ̀rẹ̀ wọn kó sì jẹ létí ọpọ́n. Ifá International Council for Ifá Religion tí bàbá wa Professor Ìdòwú Ọdẹ́yẹmí nígbà tí a fi ń ṣe agbátẹrù rẹ̀ tó lódùmarè kó àkóso ní àjò yẹn lé wọn lọ́wọ́. Bàbá wa yìí wọ́n ti dàgbà. Lọ́pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ti wá lọ sí pàdé ni wọ́n pè pé kí ni àbọ̀ ìpàdé tẹ́ ẹ lọ rèé ṣe? Màá sọ fún bàbá. Bàbá ó ní mo kúkú ti gbọ́ àbọ̀ ìpàdé lẹ́nu ti lágbájá, ṣùgbọ́n bí wọ́n ṣe sọ̀rọ̀ yìí mo rí pé gbogbo ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ fún mi ní máa ń kún púpọ̀. Nígbà tó dijọ́ kan bàbá ní wo ìwọ gan la bá máa pè ní Adé Ọ̀rúnmìlà. Mo pé Adé Ọ̀rúnmìlà, Adé Ọ̀rúnmìlà, Adé Ọ̀rúnmìlà, orúkọ yìí pàtàkì, ó wuyì púpọ̀. Ohun tó bí ìjẹ́ Adé Ọ̀rúnmìlà tí mo wá sọ di Adé-Ifá nìyẹn. Ìwà lẹ̀sìn tó kún. Inú mi dùn nígbà tí bàbá ń sọ̀rọ̀ tí wọ́n sọ pé Olódùmarè tó fún mi ní ẹ̀bùn nípa ti orin kíkọ. Ní 2010, the first record tí mo ṣe olóúnjẹ́ ìwà lẹ̀sìn. Ẹlẹ́ẹ̀kejì orin tí mo kọ jáde òun ni ìṣọ̀kan ẹ̀sìn. Torí pé láti kékeré mi, láti ìrìn àjò ayé mi, l'Ọlọ́run ti ṣe ìmọ̀ ṣẹ̀sìn yìí ló ti fi rọ̀ mí lọ́rùn. Ó sì jẹ́ kí n kẹ́kọ̀ọ́ nípa ẹ̀. Mo nífẹ̀ẹ́ sí ìjọsìn púpọ̀. Ní tòótọ́, bàbá ń sọ pé nínú ìṣẹ̀ṣe kò sí tí ń jẹ́ ìjọsìn níbẹ̀, tàbí pé à ń jọ́sìn. Ìjọsìn wà. Ọ̀rúnmìlà ní Ifá lọ́ba, òrìṣà lọ́sìn. Ọlọ́run ọba nìkan ṣoṣo lọ́tẹ́ni tá a sí èlé. Àwọn ìlànà kan náà la fi wúre. Ọ̀nà tá à ń gbà fi wúre yẹn láti dírẹ̀ bẹ́ẹ̀, láti bẹ̀bẹ̀, láti tọrọ, òun ni wọ́n ń pè ní ìjọsìn. Lọ́nà táwọn ẹni tibí náà ń gbà láti bí Ọlọ́run ní wọ́n sọ di ẹ̀sìn mọ́ wa lọ́wọ́. Tá a bá rí ọ̀jọ̀gbọ́n ènìyàn tó bá sọ pé sáwa là ń sin lọ́ọ̀ni àbọ̀lọ́ọ̀ ní ń sìn wá, ó lè fa ọ̀pọ̀lọpọ̀ àríyànjiyàn. Evangelist bẹ́ẹ̀ ṣe sọ́n bàbá èyí jẹ́ mọ́ bàbá wo Adé-Ifá ìwà lẹ̀sìn. Nítorí pé téèyàn bá fẹ́ jẹ́ alápẹ̀rẹ̀ rere láyé, èèyàn kì í gbọ́n tán. Ọ̀rúnmìlà sọ lójú Ògbèwẹ̀yìn, wọ́n ní Ọ̀rúnmìlà kọ́fá lọ́wọ́ Amósùn ọmọ rẹ̀. Àmọ́ ara àwọn kan tí wọ́n sọ pé ṣe bí Ọ̀rúnmìlà kọ́fá lọ́wọ́ Amósùn ọmọ rẹ̀ àbọ̀ Ọ̀rúnmìlà ọkọ. Tẹ́ẹ̀fì sọ pé Ọ̀rúnmìlà nìkan l'Olódùmarè fi ṣe fárán, ṣe bọ́ kọ́ lọ́wọ́ Amósùn ọmọ rẹ̀. Ìgbà mi ń bẹ ọgbà máa kúnyàn nínú, ṣùgbọ́n èèyàn gbàgbé okùn tó dè sílẹ̀. Ẹnìkan ní ọ̀ràn èèyàn létí pé ẹ ti gbàgbé okùn ilẹ̀ o, ẹ mú kó mọ́ bá pa ọgbọ́n la. Bàbá wo Adé-Ifá ìwà lẹ̀sìn. Ìyẹn náà tó ṣàgbékalẹ̀ rẹ̀ níwájú Ọlọ́run. Ọ̀rúnmìlà jí ní kùtùkùtù òwúrọ̀, ó gbé àpò àbìrà rẹ̀ dẹ̀rẹ̀kúndẹ̀, ó jí ó gbá àpò àbìrà rẹ̀ dẹ̀rẹ̀kúndẹ̀ nítorí ọ̀run wà sóde ìsálayé. Nígbà tí Ọ̀rúnmìlà ó dé àárín ọmọ eku ìlọ́kọ́ dé sí, ó rí tí gbogbo wọn dákẹ́ sírísírí. Ó ní kí ní ṣe yín? Wọ́n lára ọ̀kan nínú wọn ní ọ̀yá. Ọ̀rúnmìlà sì gbé àpò àbìrà yẹn, ó sì gbé sọ̀kalẹ̀. Ohun gbogbo ohun èlò tó nílò láti jẹ́ kéku yọ̀ gbádùn ó mú jáde. Ó ní ọya mẹ́kun yẹn wá. Wọ́n mú dé. Ọ̀rúnmìlà wá bẹ̀rẹ̀ pé kí ló kọ rẹ̀? Wọ́n lé ku ni. Ìwọ ń kọ́ eku, ìwọ eku, ìwọ eku. Ní ara. Ó ní nǹkan méjì náà lèèyàn máa dá láyé, inú kéèyàn dára tàbí kéèyàn dáràn. Gbogbo ojú tí ń gbọ́ tí ń kọ́mẹ́ǹtì títún share ẹ̀ ò ní dáràn láyé rẹ̀. Ẹni tí ò share rẹ̀ náà ò ní dáràn.
bọ́n máa bí àmọ́ ti ṣe nù ibi gẹ́rẹ́yẹ là bá gbà. Ọ̀rúnmìlà wá bẹ̀rẹ̀ sí ní fún gbogbo wọn lórúkọ. Ó ní ìwọ mọ́ jẹ́ eku ẹmọ́, ìwọ mọ́ jẹ́ eku ẹ̀dá, ìwọ mọ́ jẹ́ eku àfè, ìwọ mọ́ jẹ́ eku àgó. Bí ó ṣe ń fún gbogbo wọn ní orúkọ kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí àṣẹ látọ̀dọ̀ Olódùmarè tí gbogbo wọn fi jẹ́ olórúkọ nù. Tó bá wá jẹ́ pé ìwé kan tàbẹ́sìn kan ló bá tó fún gbogbo àwọn wọ̀nyí náà léku ẹ̀yà tún jáde kẹ́ ẹ sọ pé inú tírà tó tún wà rí. Ọ̀rúnmìlà tún gbéra ó dáwùjọ ọmọ ẹja ní gbogbo ọmọ ẹja náà ṣe lóókọ, gbogbo ọmọ ẹyẹ lóókọ, ó dáwùjọ ọmọ ènìyàn. Nígbà tí ń bẹ láwùjọ ọmọ eku ó wá mú tòròfin ní ó fi so lórí láàrin wọn. Láàrin ọmọ ẹja ó yan olórí, láàrin ọmọ ẹyẹ ó sì yan olórí. Nígbà tó kan tọmọ ènìyàn náà, ìwọ ènìyàn rárá, bẹ́ẹ̀ bá dára wọ́n máa ṣe oníkálukú mú. A bẹ̀rẹ̀ sí ní máa sọ orúkọ, oníkálukú bẹ̀rẹ̀ sí ní máa jórúkọ, ìmọ̀ jórúkọ. Ènìyàn máa jẹ́ orúkọ. Mo ti sọ rí, ìwọ tí ọba lóore ọ̀fẹ́ láti máa tẹ̀lé mi dáadáa, pé orúkọ téèyàn máa jẹ́ láyé mẹ́rin ni. Àkọ́kọ́ pa bí ọ sáyé ìlọ́mọ jọmọ. Ọ̀rúnmìlà ó kó àtò. Tó bá dọjọ́ kẹjọ tàbí jọ́ yòówù tí wọ́n bá wulẹ̀ wọ́n sọmọ lórúkọ, ọmọ gbórúkọ kejì táwọn òbí ẹ̀ tí wọ́n fún. Kò di méjì. Nínú ayé lọmọ ti sọra rẹ̀ lórúkọ kẹta. Ọba àjọyè mẹ́wàá ọ̀kan náà láyé ọmọ fi pè ọ́. Ọba àjẹjá pátá, ọba àjẹjá kọ́mú. Ìwà ìṣe rẹ láyé ó ṣe fún ọ lórúkọ. Tó ọba mọ gbó mu tó lè fìdí lágbó, táráyé bá sọ ọ́ lámugbó. Bọ́ba sọ fáyé pé gbogbo ayé o ẹ má pè mí lámugbó mọ́. Tó bá jẹ́ pé orúkọ yín bá ń tì ọ́ lójú, ìwà rẹ ló jẹ́ káyé ọ sọ ọ́ bẹ́ẹ̀. Ẹni tí ń ṣe dáadáa rẹ̀ ní tí ò ṣe dáadáa. Ìwọ tó ń ṣe dáadáa ìwọ ló mọ̀ ń tó rí, ìwọ tó ò ṣe dáadáa ìwọ náà ló tó mọ̀ ń tó rí. Ṣùgbọ́n àgbẹ̀ ni tí ò ṣe dáadáa níyànjú pé mọ̀ ṣe dáadáa o, torí pé tó Olódùmarè fẹ́ nu. Mo ti sọ síwájú sẹ́yìn pé gbogbo nǹkan làwọn ọ̀jọ̀gbọ́n ni wọ́n kọ̀wé sí, ṣùgbọ́n kò sẹ́ni tó kọ̀wé lórí nǹkan ẹyọ kan. Kí ni nǹkan yẹn? Ìdílé yín, ìdílé mi, ìdílé ẹni kọ̀ọ̀kan wá. Ta lẹni tó sọ ìdílé kọ̀ọ̀kan ní orúkọ? Kó ní kálukú kí wọ́n bọ́ta kí wọ́n wá sọ. Bàbá ríyàn tí bá ń sọ àsọ̀rọ̀ ẹnu tó bá ní láti ìlú Mẹ́kà láti wá, wọ́n béèrè agboolé mẹ́kọ̀ sẹ́ńtọ́ mọ̀. Bá a sì débi tá a fi fọ́n ká, ọ̀nà bí tá a gbà wá ló jẹ́ kí n sọ pé kéèyàn tó sọ̀rọ̀ dòótọ́ a máa pẹ́ o. Torí pé rọ́ọ̀kan tó ọpa ìkan lóòrùn ló tó fẹ́ pa láti fẹ́ fi dí mi kí rọ́ọ̀kan mọ̀ bá ṣe já. Mo dúpẹ́ púpọ̀ lọ bàbá mi. Bẹ́ẹ̀ ni bá kú ẹni ní kù. Ẹ tó yá mi lọ́gbọ́n, ẹ tó yá mi lóye, ẹ tó yá mi nímọ̀, ẹ tó yá mi lẹ́kọ̀ọ́. Kódà bí mo ṣe ń gbọ́ tí fídíò yẹn tó dọ́dọ̀ mi, ọ̀rọ̀ yìí ń gbọ́dọ̀ fetí pàlàbà rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọgbà míì tí ń bá wo fídíò ọba tí wọ́n pé bàbá pẹ̀lú bàbá ṣe dàgbà ajáwò yìí sì mẹ́wúrò òwe yìí lè tí wọ́n mọ sàwádìí gàlẹ́gàlẹ́ pé síbẹ̀síbẹ̀ màá jè sínú pé rárá ẹ mọ̀mọ́ bàgbà jẹ́ o ẹ jọ̀wọ́ ẹ tágbà ṣe ẹ mọ̀mọ́ bàgbà jẹ́ o ẹ jọ̀wọ́ ẹ tágbà ṣe torí bàgbà ọkàn ni a kì í mọ̀ o. Ẹni tó bá mọ nọ́mbà bàbá mi ọ̀jọ̀gbọ́n yìí, mo bẹ̀ yín, mo rọ̀ yín, mo fẹ́ kí nọ́mbà wọn, mo fẹ́ kó tẹ̀ mí lọ́wọ́, mo fẹ́ pè wọ́n, mo fẹ́ lọ bá wọn, mo fẹ́ ṣàbẹ̀wò sí wọn. Ẹ̀yin náà mọ̀ pé àti ìrìn àjò ni kì í ro mí lójú, àti ìrìn àjò ni kì í pẹ́ lẹ́sẹ̀ mi. Mo fẹ́ dọ̀dọ̀ bàbá, mo fẹ́ lọ ṣàbẹ̀wò kó Olódùmarè kó ràn wá lọ́wọ́, kó wà pẹ̀lú wa. Láti èní lọ nínú iṣẹ́ yìí, ọ̀rọ̀ evangelist, ẹ lè rí pé bóyá kí n kọ́ nípa bóyá kọ́ sí page àbí a ṣe kí ni à ń jẹ́ ní orúkọ ni, a jẹ́ ní ìmọ̀ fi pe ni, mi ò jẹ́ bẹ́ẹ̀ máa wò. Bàbá o, Adé Ifá, ìwà
lẹ̀sìn nítorí kórúkọ ẹni ní jánu ẹni àtúwábà láṣẹ Èdùmàrè mo kí wa pé a kú pọ̀pọ̀ ṣinṣin ọdún Ọ̀ṣun omi ayé ò ní gbé gbogbo wa lọ ire o.